gbogbo ojú táyé tó ń wù mí lónìí káàbọ̀ sórí àkọ́tún ètò ètò wa bó ṣe lọ lórí Kilarigbo TV. Tèmítáyọ̀ Mọ̀nàbọ́dádé lèmi jẹ́ ẹ jọ̀wọ́ ẹ bá mi wá nǹkan fìdílé kí n máa bá wa kálọ lórí àkọ́tún ètò tòní à ń bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò tòní bó ṣe lọ lágbolé àmúlòdùn. Ohun àkọ́kọ́ tá a máa gbé wá sójú móhùnmáwòrán yín fún yín náà ni òun nípa arábìnrin Mercy Aigbe àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí arákùnrin Lanre Gentry tó sọ wípé obìnrin kóbìnrin tó bá ti ń fẹ́ ara rẹ̀ hàn lọ́jọ́ àyájọ́ àwọn bàbá ó ní láti máa sanwó iléèwé ọmọ rẹ̀. Òṣèré oníṣe Nollywood Yoruba arábìnrin Mercy Aigbe àti bàbá ọmọ rẹ̀ arákùnrin Lanre Gentry kọjú kíkorò sí àwòrán tí Mercy Aigbe fi wọ́n ṣe sórí ẹ̀rọ Instagram handle rẹ̀ tó ṣe àfihàn Mercy Aigbe àti ọmọ rẹ̀ ọkùnrin lọ́jọ́ àyájọ́ àwọn bàbá ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2020. Gentry ni ó fi ohun hàn sáráyé bíi bàbá tí kò wúlò. Èyí ló mú òun ṣe ìpinnu láti dá a lóhùn lórí Instagram page rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó sọ. Lanre Gentry ní obìnrin kóbìnrin tó bá bu ọlá tàbí gbé oríyìn fún ara rẹ̀ lọ́jọ́ àyájọ́ àwọn bàbá ó gbọ́dọ̀ rí dájú pé ó sanwó iléèwé ọmọ rẹ̀. Lẹ́ẹ̀kan sí, Lanre Gentry sọ wípé òun kí ara òun kú àyájọ́ àwọn bàbá. Me by me Joe, I go there for you daddy yo, as I see you on momo yo. Ẹ káàbọ̀ padà sórí ètò bó ti ṣe ń lọ lágbolé àmúlòdùn. Eléyìí tí mo fẹ́ fún yín báyìí òun nípa àwọn dòdòkẹ́ ẹ ti gbọ́n nípa rẹ̀ òun náà ní Simi àti ọkọ rẹ̀ Adékúnlé Gold tí wọ́n ṣe àyájọ́ àwọn bàbá fún ìgbà àkọ́kọ́ irú rẹ̀ fún ọmọ wọn tuntun dìjúlò wọn Adéjàre. Àdúrà mẹ́ta mo gbà fún Déjàre. Àdúrà mẹ́ta mo gbà fún Déjàre. Kẹ́ni ẹlẹ́ni máa gbàṣẹ ẹ̀ṣẹ̀. Olówó lọ́wọ́ kó sì rere jẹ. Àdúrà mẹ́ta mo gbà fún Déjàre. Adúmáadán olórin lóbìnrin àyà Adékúnlé Gold Simi gbé àwòrán fídíò síta níbi tí ọkọ rẹ̀ ti ń kọrin fún ọmọ tuntun dùdùkẹ́ wọn Adéjàre lọ́jọ́ àyájọ́ àwọn bàbá. Wọ́n kí ọmọ dùdùkẹ́ wọn káàbọ̀ sílé ayé ní 30 oṣù karùn-ún ọdún 2020. Bí gbogbo wa náà ṣe ti mọ̀ wípé gbogbo àgbáyé náà ní ṣe àjọyọ̀ àwọn bàbá, Simi náà fi àǹfààní yìí kí ọkọ rẹ̀ arákùnrin Adékúnlé Gold tó sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ irú rẹ̀ náà ní fún mọ̀lẹ́bí wọn. Olówó lọ́wọ́ kó sì rere jẹ. Àdúrà mẹ́ta mo gbà fún Déjàre. Èjì bèbí ṣẹ́dá rí. Bó ṣe lọ lágbolé àmúlòdùn òṣèré níṣe lọ́kùnrin adẹ́rìn pòṣónú ni bàbá tí ẹ̀yin náà ti mọ̀ yín tí wọ́n ń gbòòrò àwọn náà ni wọ́n kí ọmọ tuntun jùlọ káàbọ̀ sílé ayé lọ́jọ́ àyájọ́ bàbá gangan náà ni wọ́n kí ọmọ tuntun jùlọ káàbọ̀ sílé ayé ọmọkùnrin náà náà fi jíǹkì wọn bouncing baby boy ẹ jẹ́ kí n mú yín lọ sí àkọ́tì wọ̀nyí à ń bọ̀. Ìràwọ̀ òṣèré lọ́kùnrin àti adẹ́rìn-pòṣónú nínú sinimá àgbéléwò ọlọ́kan-ò-jọ̀kan Babátúndé Táyọ̀ Bernard tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Bàbá T kí ọmọ tuntun jùjùlọ káàbọ̀ sílé ayé lọ́jọ́ àyájọ́ àwọn bàbá. Bàbá T ẹni tó ti pé ọmọ 40 ọdún láyé ló ṣe ìpolongo ayọ̀ yìí níbi tí a ti rí àwòrán rẹ̀ bí ó ṣe fi ẹnu ko ìyá ọmọ náà nínú ní ipò lóyún lórí Instagram page rẹ̀ pẹ̀lú àtẹ̀jíṣẹ́ báyìí wípé original kàyéfì Happy Father's Day to me àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Good evening, ma. Hello. My name is Honorable Debunks, ma. That is my son. His name is Dominion. Chai! Come off it. Frustrate and greet another person, Joe. Why? Oh, Dominion Pizza. Dominion. Dominion. It's nice meeting you. Yeah. That's my niece. Why still? Let's go back from the stage. Excuse me, sir. Your niece YC. Sorry, is the niece the surname and the YC is the real name? Why still? My niece. Okay. Bó ti ṣe
lágbọ́lé àmúlùdù bẹ́ẹ̀ tí ń tẹ̀lé wa lórí ètò ẹ má gbàgbé pé orí kìtì tèmi náà ò yí padà tèmi tá àmọ̀nà bọ́dá dènà ní jẹ́ o nígbà mo fẹ́ fún yín ní ìròyìn nípa òṣèré oníṣe lọ́kùnrin Damola Olatunji àti òṣèré oníṣe lóbìnrin tó jẹ́ pé ìràwọ̀ ẹ̀ lọ sókè sí dáadáa lójoojúmọ́ arábìnrin Adebimpe náà ní àárí fọ́nrán tí wọ́n ti ṣe ìgbéyàwó alárinrin lọ́nà ti àwọn ìbílẹ̀ traditional wedding ẹ jẹ́ kí n tí mo yín lọ sí ẹ̀ka ìròyìn ilé kẹ́ ẹ̀ tó rí gbọ́ bó ṣe lọ́sẹ̀ tí ó kọjá yìí ni ìràwọ̀ òṣèré lóbìnrin tí òkìkí rẹ̀ ń lọ sókè sí lójoojúmọ́ Adebimpe Oyèbádé mú àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ látàrí àwòrán fọ́tò ìgbéyàwó tí à ń rí káàkiri wípé ó ṣe mọ̀mí-mọ̀ ẹ́ pẹ̀lú òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ Damola Olatunji. If you steady, you already know Cinderella. Would you pick up the phone if I call you on the cellular? On the cellular. Would you give me that tone? Arábìnrin Adebimpe Oyèbádé fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí ẹ̀rọ ayélujára wípé first of all, I thank God for a successful one. Incoming Mrs. Priceless. I have the best family and friend. Báyìí ló ṣe kọ́ lédè Gẹ̀ẹ́sì àmọ́ gbogbo rẹ̀ já sí pé Adebimpe dúpẹ́ lọ́wọ́ ẹbí àti ọ̀rẹ́ rẹ̀. Àtẹ̀jíṣẹ́ àti àwòrán náà mú kí àwọn èèyàn kí oríire bí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ ṣe ń kí. Ọ̀kan lára wọn náà ni arákùnrin Lateef Adédìméjì. Enjoy it from the future. Lẹ́yìn tí awuyewuye àti ìkíní ti lọ tán lórí ẹ̀rọ social media ló wá jẹ́ kó di mímọ̀ fún àwọn èèyàn wípé kì í ṣe ìgbéyàwó ojú ayé sinimá ni tí olóyìnbó ń pè ní movies. Fún ìtẹ̀síwájú ìròyìn ẹ má gbàgbé wípé Damola Olatunji ṣì ń gbé pẹ̀lú ìyá ọmọ rẹ̀ Bukola Arugba Ọlọ́run sì bùkún rẹ̀ pẹ̀lú ìbejì làǹtìlanti. You love me, buy me, Joe. I go there for you, daddy, yo. As I see you, momo, yo. Cinderella. If you're ready, let me know. You're more precious than love gold. If you steady, you already know. Cinderella. Would you pick up the phone if I call you on the cellular? On the cellular. Would you give me that tone if I give you on a regular basis? On a regular. Bó ṣe lọ lágbélé amúlòdùn gbajúgbajà òṣèré oníṣe lọ́kùnrin Hanks Anuku tó jẹ́ pé òṣèré oníṣe ti Nollywood English wọ́n sọ wípé ẹnikẹ́ni tó bá gbé ìròyìn burúkú nípa àwọn ìròyìn gbogbo bíi ọ̀rọ̀ pé àwọn òkú o àwọn wà láyé dìgbìdìgbì ni. That is that I'm here to honorably and respectfully take away from. Gbajúgbajà òṣèré oníṣe lọ́kùnrin ti Nollywood English Hanks Anuku sọ wípé ààyè lòun wà òun kò kú. Ó gbé ẹ̀bí náà lé àwọn tí wọ́n gbé ìròyìn bíi ìjọgbò bíi ọ̀rọ̀. Nínú àwòrán fídíò tí ó gbé sórí Instagram rẹ̀ Anuku wípé Ọlọ́run ń gbé nínú òun yóò sì borí àwọn ẹni tí ó ń lépa òun. Ó tẹ̀síwájú wípé òun kò tí ikú sí ìròyìn búburú nítorí àwọn tí wọ́n gbé ìròyìn burúkú yìí kì í ṣe ènìyàn Ọlọ́run. Ọlọ́run ló ní ayé mi kì í ṣe àwọn ẹni tó ń gbénú mi ju ẹni tó ń gbénú ayé lọ. Anuku sọ bẹ́ẹ̀. I'm alive. Don't listen to them. They're poisonous vipers, and they're not the children of God. God is in charge of my life, and not them. Padà láti ẹ̀ka ìròyìn yìí mo lérò pé gbọ́dọ̀ gbogbo nǹkan tí a mú wá fún yín lọ́sẹ̀ yìí ẹ tún máa mi pàdé lọ́jọ́ mìíràn ọjọ́ rí lórí ètò bó ṣe ń lọ gbogbo bá ṣe ń lọ pátápátá lágbolé amúlùdùn àti lágbo òṣèlú náà náà máa gbé wá sí etí ìgbọ́ yìí orúkọ tèmi ò yí padà tèmi táì mọ̀nà bọ́dádé lè mí jẹun ká tún fi pàdé lọ́jọ́ mìíràn ire gbàǹgbà. ojú yọ bá mi o àwa àwùjọ náà rí o ice cream gbà rí o ojú yọ bọ mi àwa àwùjọ bèbí ojú yọ bọ ice cream gbà ojú yọ bọ o bó ṣe rọjú síná jẹ́ kí n bẹ paná ẹ̀ wow yeah beautiful girl hello beautiful girl. Hello. I'm a little bit of a dagba, I'm a guy.
ọmọ sílò dàlú létí ègbèrè ẹ̀sọ́ mi yẹ tágbà ọmọ ògìn ẹ̀gọ̀ bẹ̀m̀bẹ́ ní tágbà ń jọ lókè ọ̀yà bẹ̀m̀bẹ́ làgbàlù tí wọ́n lù lọ tẹ́tẹ́ olúro rẹ̀ ọmọ lúlọ́bísí ọmọ tágbà ọmọ gògó jìmìjìmì ẹ̀ṣọ́ yẹ tágbà ọmọ ògìn ẹ̀gọ̀ ọmọ sílò dàlú pákẹ́lùkè romero fọkànlájà bẹ̀m̀bẹ́ ní tágbà ń jọ lókè ọ̀yà bẹ̀m̀bẹ́ làgbàlù tí wọ́n lù lọ tẹ́tẹ́ olúro rẹ̀ ọmọ olúlóbísí ọmọ ẹranko kúnlẹ̀ ọlọ́wà ńlẹ̀ bàbá wa ọlọ́wà ò gbọ́dọ̀ ya gbadá kó ṣe erin jẹ erin ò sì gbọ́dọ̀ ra ọmọ àlàkálé ará àjìmàgán ọmọ gbélé mi kí n kálé lọ èrò gbọ́dọ̀ súnmọ́ agẹ lọ́nà ẹ̀gọ́ èèyàn gbọ́dọ̀ kìgbà yìí kọ́ fọlọ́pọ́n dà sílẹ̀ nílé olúbísí èèyàn tó bá kìgbà yìí tó fọlọ́pọ́n dà lẹ̀ okògì lásán nírú wọn lọ ìgbà òbí ni mí mo dòdò mojo gèrègèrè lórí omi bàbá mi kókó bí ni mí mo dòdò wọn tẹ̀rì àwáwù ìmọ̀ tí òun bí ni òdòdó pààrọ̀ gidi okùn tágbà wọn sọ̀rọ̀ sí lálẹ́ lọ́yà àwọn ẹ̀bẹ̀ wọn sọ̀rọ̀ gbà á lọ́jọ́ tágbà wọn bá kú ọmọ olúro rẹ̀ wọn ní ẹwọ́ tútù òwúwa o wọn ní ẹwọ́ afárá oyin lọ owó tútù sọ̀pọ̀ afárá owó tútù sọ̀pọ̀ afárá oyin lọ lẹ́sọ̀ wọn gógógó tá a bá tún wá lòtútù òwú tán olúro rẹ̀ tá a rà fara oyin ọwọ́ akẹ́ni tí ọba wa gbẹ̀lẹ̀ lógìdó lálélú ọ̀yà ó kẹ́ni tí ọba wa sún padà fọ́jọ́ méje àlùmí ọwọ́ kan oṣó ọwọ́ kan oṣó ọwọ́ kan oṣó ọwọ́ kan oṣó làáfi tọmọba tí fi kọjá lórí omi ìlàfi tọ ilẹ̀ ẹ̀gùn tùmí kẹ́kẹ́ kí n bẹ̀rẹ̀ omi lókun tùmí ṣàṣà o kí n bẹ̀rẹ̀ omi ọ̀sà ó wá tùmí gòdògòdò kí n bẹ̀rẹ̀ omi gòdò lé ilé àwọn kẹ́tì wá o ó kó àga ọmọ ẹ̀rọ gbàgádà òkú gbàgádà alùmí o èmi ọmọ kí ọlọ́jà ń jẹ èsè ìwòye àná o ní mo rọ lọ́pọ̀ dá tó fèsì àánú mo gbọ́ kẹ̀wù tápà àwọn ò sọ̀rọ̀ mo gbọ́ kẹ̀wù tápà àwọn ojú rárá mo gbédè àlùmí o mo sì gbọ́ tápà àwọn tí tápà bá ní òfé dùn yá oko jẹ́jẹ́ tí àmì èjì bó bá ní òfé lo yá máa ń lọ ni àwọn kan oṣó àlùmí àwọn kan oṣó àwọn kan oṣó àlùmí àwọn kan oṣó àwọn kan oṣó làfi tọmọba tí fi kọjá lórí omi ọmọ tí lè dàlẹ́ pákẹ́lùkè bẹ́ẹ̀bẹ́ ní tápà ń jẹ́ lókè ọ̀yà bẹ́ẹ̀bẹ́ làgbàlù tí wọ́n lù lọ tẹ́tẹ́ olú rẹ̀ ó wá ní tápà tá à ń solo ibè tápà tá à ń solo ibè tààrà bàgúndà ibè tápà tápà èjì nànà ǹjẹ́ ta lọ́mọ̀lù tọmọ ọlọ́pàá dàǹjọ́ lókè ọ̀yà bẹ́ẹ̀bẹ́ nílùú tá ọlọ́pàá dàǹjọ́ lọ́lọ́ jẹ́sí okùnbẹ̀ láàṣìn ọkọ mi èjì yókù oh my god what have you done èjì yókù okùnbẹ̀ láàṣìn gbàlù lẹ́gọ̀ ẹ̀mí ń sọ lóko àkóyí okùnmọ̀dé wọ̀nyí o èjì nànà bẹ́lẹ́jì àkóyí yáyí àlàmọ́ gàdísù iṣẹ́ lábẹ́ bá ṣe àlùmí ẹlẹ́lẹ̀ ní ọmọ jẹ́ òyà sí ó di tapá òye jìnnà bàbó jẹ́ta lọ́mọ̀lù tọ́mọ ọlọ́pọ̀n dà ń jó lókè ọya bẹ́ẹ̀ nílùú tọ́ ọlọ́pọ̀n dà ń jó lọ lọ́jọ́ okùnbẹ̀ láàṣìn ọkọ mi èjì yókù okùnbẹ̀ láàṣìn gbálù lẹ́gọ̀ ẹ̀mí ń ṣòlókò àkóyè ayíyẹ́yẹ́lẹ́ ẹ̀mí ń ṣòlókò okùn ọdẹ wọn yóò èjì nànà bólójì àkóyè ayíyẹ́yẹ́lẹ́ fún gàdíṣò iṣẹ́ aláfẹ́ bá ṣe àlùmí ẹlẹ́lẹ̀ ní ọmọ jẹ́rù yàásí. àwáwù o ọmọ tágbà o jíire bí ọmọ gògó ẹ̀sán mi yẹ tágbà ọmọ ògìn ẹ̀gọ́ ẹ̀fẹ́ ní tọ́gbà ń jó olúrẹ̀rẹ̀ o àlùmí o àwáwù ojú yọ bọ́ I love you girl.